Àgbélépọ̀ tárè tó máa ń ṣiṣẹ́ back to sender. Ṣẹ́rí téèyàn bá ti ní iṣẹ́ yìí tí ń wẹ̀ ẹ́, béèyàn bá ń ṣe ọmọ fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀. Kí lá lọ wá? A lọ wá odidi atare kan. A dẹ̀ wá àrígiṣẹ́gi. Ó rí pé àwọn bàbá wa máa ní àrígiṣẹ́gi tó di irù. Orí ara rẹ̀ náà ní ègbé. Ṣẹ́rí tí ń jẹ́ àrígiṣẹ́gi ní kòkòrò yẹn ń bẹ́nu rẹ̀ báyìí. Ṣé mọ̀ pé kòkòrò tó di ẹrù fún ara ẹ̀ fún orí ara ẹ̀ náà ní ṣe kíni? Òun náà ní ègbé. Lọ wá àrígiṣẹ́gi ó ní. Bó ṣe wà yìí ní ìsìn tó bá gbọ́ pé ìtọ́mọ ń bẹnu rẹ̀ ní nǹkan kékeré yóò gbọ́ èyí tí wọ́n pè lọ́jà. Ó sì wo odidi atare kan. Sórí tá a bá jóṣẹ́ yìí tán tá a bá po ọṣẹ rẹ̀ ó lè mọ́ jù báyìí náà lọ. Ó lè mọ́ jù tọ́wẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì lọ. Sórí tí wọ́n bá ń wẹ̀ ìwọ náà rí pé gbogbo ọwọ́ burúkú tí ń bẹ lára rẹ̀ yóò máa padà sórí ọlọ́wọ́, yóò máa padà sí orí oníbi ni. Wàá máa free. Ìdààmú tí ń bẹ láyé rẹ̀ á máa pòórá. Kò sí ní tó wà ń bẹ náà ju pé lọ wá àrígiṣẹ́gi lọ. Sórí kìí ṣe tí pẹ́ jó tán. Lẹ́nu mi tó lè ní àbáfẹ́ bó wa láti láṣẹ àrígiṣẹ́gi nìkan máa gbé kámẹ́rà sí. Àrígiṣẹ́gi nìkan sótìrí. Òun nu pẹ̀lú odidi atare kan. Sórí àwa jó. Bá a bá ti jó tán ògùn ti dé. Bóò ni lílò rẹ̀. Tá a bá jó, a wà lọ mọ́ ọṣẹ. Tá a bá ti pò mọ́ ọṣẹ, a máa fi wẹ̀. Kò wá sígbà tá a lè wẹ̀ ọṣẹ yìí. A lè wẹ̀ láàárọ̀, a lè wẹ̀ lálẹ́, a lè wẹ̀ lóru. Kò sígbà tá a lè wẹ̀. Ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ pé kíní kan nǹkan kan ni tó bá wẹ̀ púpọ̀ jù ó lè tún fẹ́ dínà owó o. Torí pé ẹ mọ̀ pé iṣẹ́ ọ̀tá kò gbọdọ̀ pọ̀ jù. Tí iṣẹ́ ọ̀tá bá pọ̀ jù ó tún lè dínà owó. Torí tó máa wá wẹ̀ tó wà ní bàbá gbéró mi ò rówó. O lè mọ́ rówó lásìkò tó ń wẹ̀ o. Ṣùgbọ́n gbogbo ẹni tí máa ń dààmú rẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n fọwọ́ ara wọn ṣera wọn. Nítorí pé ẹrù tí àrígiṣẹ́gi rù tó dì kalẹ̀ orí ara ẹ̀ lè gbé fúnra wọn ni wọ́n máa fọwọ́ ara wọn ṣera wọn. Fúnra ọ̀tá ni wọ́n máa dààmú ìwọ sì máa bá tiẹ̀ lọ. Bí èèyàn bá wá ń lo owó iṣẹ́ yìí ó yẹ kí òun ní bí ẹ̀yọnú àbí mọ̀lẹ̀ àbá ṣínà bàbá sólẹ̀ tí wọ́n máa lò sí òun ni òfin ní jẹ́ kí ọ̀dà owó dáyàn. Torí ẹ tó lè mọ̀ wò àwa Fágbénró iṣẹ́ ọ̀tá tẹ́ fi kalẹ̀ yẹn àwa lò igbá ṣe àwo ṣe rárá. Tí èèyàn bá ti ń lo iṣẹ́ ọ̀tá ó gbọ́dọ̀ mọ ní nǹkan kan tí ó fi máa wọ́n mi sí tí ó fi máa ṣẹ̀rọ ẹ̀. Ètí ń dààmú ọ̀pọ̀lọpọ̀ nu. Ẹlòmíì ayé ò ṣe mọ́ òun ní ṣe rẹ̀. Torí bí iṣẹ́ ọ̀tá bá pọ̀ jù, bá gbélépọ̀ tá bá pọ̀ jù, ó lè máa mú káṣọ èèyàn máa pẹ́kọ́ máa rówó jẹun. Iṣẹ́ ọ̀tá yìí ṣe lọ́pọ̀lọpọ̀ ń ṣe lóòótọ́ dá kí èèyàn ó ní lára. Ṣùgbọ́n kìí ṣe pé ntọ́ wa jẹ́ pé òun náà ní lójoojúmọ́ oṣù kan oṣù méjì oníṣẹ́ mi tó ọmọ wẹ̀ o ní nǹkan mi tó ọmọ lójú sí ọ̀tá lọ ó ṣe é ṣe kó wọ ọ̀sà fún ọ. Bọ́ọ̀ bá ti ń lò ó lè gbà bá Fágbénró ìwé ẹ̀yọ́nú wo mo lè ṣe sí iṣẹ́ àgbélépọ̀ táyì ìwé aṣínà wo mo lè lò sí iṣẹ́ àgbélépọ̀ táyì ìwú mọ̀lẹ̀ wo ìwú ọṣọ́lẹ̀ wo a lè bọ́ ọ ṣe ránṣẹ́. Ṣùgbọ́n bọ́ọ̀ bá ń lo àgbélépọ̀ táyì bó ṣe ń wò tó kéré yẹn bọ́ bá lò àwọn ọ̀tá ó sún sẹ́yìn fún ọ. Mo wá fọlọ́ǹbẹ̀ gbogbo àtọ́lọ́ǹbá láàwọ̀ ṣẹ́ yìí. Mo fọlọ́ǹbẹ̀ wá. Ẹ dákun bá ń share rẹ̀. Mo fọlọ́ǹbẹ̀ wá. Àǹfààní tí ń bẹ lórí YouTube mi, Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited. Ẹ sì mọ́gbà wípé ọṣẹ ajé ń bẹ tí ń tà 500,000 àwọn iná. Ọṣẹ Edward mẹ́ta ń tà ní 50,000. Ọṣẹ ìtajà ń bẹ fẹ́ni tí ń tajà tó ń lọ ṣọ́ọ̀bù 50,000. Ọṣẹ àwọn àgbàlagbà ń bẹ pé wọ́n ń dààmú rẹ̀ 50,000. Àwọn iṣẹ́ ń bẹ lóríṣiríṣi àwọn àkànṣe oṣólẹ̀ ń bẹ àwọn àkànṣe ẹ̀yọ́nú ń bẹ àwọn àkànṣe ìmọ̀lẹ̀ ń bẹ ìwọ náà pè mí sórí fóònù bàbá Fágbénró bó o ní èmi náà fẹ́ kí nǹkan ó yí padà fún mi èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí gòkè àgbà èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí mọ́wọ́ lẹ́nu kí n máa ríṣẹ̀ múra pẹ̀lú àṣẹ Ọlọ́run ò ní bá dòwò kọ̀kọ́ kábàámọ̀ ẹ bá bá mi like ẹ bá mi share nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí 08030456383 08030456383 08030456383 08030456383 ẹ má gbàgbé pé Ìlọrin ni mo wà lágbo ọba
anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ ńlò lọrin ẹ dúró fọlọ́kọ̀ yẹn jẹ́ kó sọ yín last bus stop ní anyway ńlọrin ẹ wá gbọ́kadà lẹ́yìn bọ́ wá sí ilé pẹ́ mẹ́m Ibrolac lágbo ọba tẹ bá ti dé ilé pẹ́ mẹ́m lágbo ọba ẹ bèrè junction olú guest house bí òpónà méjì sí ilé pẹ́ mẹ́m náà ní junction olú guest house wà ẹ rí signboard mi bí junction olú guest house yẹn Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited fọganáísà kan wà ní junction olú guest house yẹn orúkọ fọgá yẹn Alhaji Hasan Ọmọẹdẹ lọ́dọ̀ fọganáísà yẹn abẹ́nibọ̀ ìtẹ́ bá lórí ìta ẹ bèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ọkàn wọ́n balẹ̀ àní dààmú àníjẹni tí wọ́n wá fún bí ọ̀nà wọ́ọ́lá mọ́sùn mọ́jẹ́ nìkan pa ọ́ sórí bàbá jẹ́ nìkan ṣàṣẹ ọtọ́ pa ọ́ ó lè dọ̀lá ní ìsìnkú ronú pé àrà kó lóhùn òṣèbí mọ́ Ọlọ́run sì tún tẹ́wọ́ gbà mọ́jẹ́ wọn pa ọ́ ara tí òfin ní pa ọ́ ni ṣé ààrẹ fọ́rẹ́ rẹ ó lè wúlò fún ṣé ààrẹ fara alé rẹ ó lè wúlò fún ṣé ààrẹ fún mọ̀lẹ́bí rẹ ó lè wúlò fún ohun tí ọ̀nà olówó púpọ̀ ni ó sì mọ lo àwọn ọ̀tá ó sì mọ bìlà fún ọ ẹ like ẹ share ẹ comment ire o ire gbà.